tí Olúwa ń fi ara rẹ̀ hàn Mósè tí ń sọ pé èmi ni ẹni tí mo jẹ́ inú ara mi, òun náà ni màá jẹ́ sí ọ. Ìtumọ̀ ni pé fọkànbalẹ̀. Bí Olúwa sì ti ń fi ara hàn Mósè tó bá sọ, tí Mósè náà nílò láti fọkànbalẹ̀ inú rẹ̀, ni Olúwa ń bá èmi àti ẹ náà sọ lónìí wípé èmi ni. Bàbá mímọ́, a dúpẹ́ fún àánú rẹ àti ògo rẹ, Jésù Kristi, gba ọpẹ́ kó gba ìyìn wa. Olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ kára àánú gbà. Fi inú rẹ hàn wá, ògo ni forúkọ rẹ, Jésù Kristi, Olúwa wa, àmín. Ẹ̀yin àyànfẹ́, ohun tí a sì ń bá wa sọ̀rọ̀ lórí náà ni Jésù Kristi. À ń wo Kristi nínú ìwé mímọ́. Ní sáà yìí, màá máa fi Jésù Kristi hàn yín bí èmi ni. Àwọn èmi ni Jésù Kristi. A ó máa wò nínú ìwé mímọ́. Mo sì fẹ́ jẹ́ kí ó yé gbogbo wa pé Jésù Kristi ni ẹni tó ń jẹ́ èmi ni. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 8 ní ẹsẹ̀ 24. Nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín, nítorí bí kò ṣe pé ẹ bá gbàgbọ́ pé èmi ni, ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín. Jésù Kristi olùgbàlà ló ń sọ̀rọ̀. Ẹ jẹ́ n tuntun ká ìwé ìhìnrere Jòhánù ní orí 8 ẹsẹ̀ 24. Nítorí náà ni mo ṣe wí fún yín pé ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín, nítorí bí kò ṣe pé ẹ bá gbàgbọ́ pé èmi ni, ẹ ó kú nínú ẹ̀ṣẹ̀ yín. Ẹ̀yin àyànfẹ́, Jésù Kristi ń sọ wípé ẹnikẹ́ni tí kò bá gbà pé òun ni èmi ni, ó ní olúwa rẹ̀ yóò kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìyẹn ni wípé ọ̀rọ̀ rírí Jésù Kristi bí èmi ni ọ̀ranyàn ni. Ẹni bá lòun ò gbàgbọ́, olúwa rẹ̀ ti yàn láti kú sínú ẹ̀ṣẹ̀. Ẹni bá wá kú sínú ẹ̀ṣẹ̀ yóò jóró, yóò jìyà nínú iná àìnípẹ̀kun. Kí ìyẹn má bàa ṣẹlẹ̀ ni Kristi ṣe wá. Kí ìyẹn má bàa ṣẹlẹ̀ ni Kristi ṣe sọ̀rọ̀ yìí fún àwọn ènìyàn nígbà yẹn. Kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ sí èmi àtẹ̀yin, ńlá sì ni tí a kọ sínú ìwé mímọ́. Ọ̀ranyàn ni kí a gba Jésù Kristi gbọ́ pé òun ni èmi ni. Òun ni ẹni náà tí ń jẹ́ èmi ni. A ó wo ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ èmi ni yìí. Olúwa fi ara hàn Mósè nínú ìgbẹ́ tó ń jóná tí ìgbẹ́ ò sì rùn. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé Exodus. Ìwé Exodus orí 3 ní ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkẹrìnlá. Nígbà àkọ́kọ́ tí a kọ́kọ́ dákọ, tí Ọlọ́run fi ara ẹ̀ hàn, t'Olúwa fi ara ẹ̀ hàn ní èmi ni. Ní ọjọ́ kan nígbà tí Mósè ń ṣọ́ agbo ẹran Jethro, bàbá ìyàwó rẹ̀, àlùfáà Mídíánì, ó dá agbo ẹran náà lọ sí ọ̀nà jíjìn nínú aginjù. Ó dé Hórébù, òkè Ọlọ́run. Níbẹ̀ ni áńgẹ́lì Olúwa ti yọ sí nínú ọ̀wọ́ iná tí ń jó láàrin igbó.
Mósè rí i pé iná ń jó nínú igbó, ṣùgbọ́n igbó kò run. Nígbà náà ni Mósè sọ pé, èmi yóò lọ wo ohun ìyanu yìí, ìdí tí iná kò fi jó igbó yìí run. Nígbà tí Olúwa rí pé Mósè ti lọ láti lọ wò ó, Ọlọ́run ké pè é láti àárín igbó náà, Mósè, Mósè. Mósè sì dáhùn ó wípé, èmi nìyí. Olúwa wí fún Mósè pé, má ṣe súnmọ́ ìhín yìí, bọ́ sálúbàtà rẹ kúrò ní ẹsẹ̀ rẹ, nítorí ibi tí ìwọ dúró sí ní ilẹ̀ mímọ́ ni. Nígbà náà ni ó wí pé, èmi ni Ọlọ́run bàbá rẹ, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Nítorí ìdí èyí, Mósè pa ojú rẹ̀ mọ́, nítorí tí ó bẹ̀rù láti bójú wo Ọlọ́run. Ẹ jẹ́ ká fò sí ẹsẹ̀ ìkẹrìnlá. Ọlọ́run sì sọ fún Mósè pé, èmi ni tí ń jẹ́ èmi ni. Ọlọ́run sì sọ fún Mósè pé, èmi ni tí ń jẹ́ èmi ni. Èyí ni ìwọ yóò sọ fún àwọn ará Ísírẹ́lì, èmi ni ó rán mi sí yín. Jésù Kristi wá ń bá àwọn Júù tí wọ́n wà níwájú rẹ̀ sọ̀rọ̀ wípé, ẹni nínú ìwé mímọ́ wípé Ọlọ́run farahàn Mósè. Ó ní Mósè kà yìí. Nígbà tí Olúwa farahàn, ó ní pé, èmi ni Ọlọ́run àwọn bàbá rẹ o, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù ni mi o. Wá lọ báyìí. Olúwa sọ pé, èmi lẹni tí ń jẹ́ èmi ni. Jésù wá sọ pé tá a bá gbàgbọ́ pé òun ni èmi ni tó farahàn Mósè, pé tíjú ò bá gbàgbọ́, táwọn ò bá gbàgbọ́, ó ní olúwa rẹ̀, ẹni tó bá kọ̀ tí ò gbàgbọ́ nígbà yẹn àti nísinsìnyí, olúwa rẹ̀ yóò kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Jésù Kristi tún wá tẹ̀síwájú. Ó jẹ́ kó yé àwọn ọmọ Ísírẹ́lì yìí, àwọn Hébérù yìí wípé, èmi nìyí, kì í ṣe Mósè nìkan ni mo farahàn fún, kódà bàbá yín gan Ábúráhámù, èmi ni mo farahàn. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 8, ìhìnrere Jòhánù orí 8, ní ẹsẹ̀ 52 àti ẹsẹ̀ 53, àwọn Júù wí fún un pé, nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ ní ẹ̀mí èṣù. Ábúráhámù kú àti àwọn wòlíì, ìwọ sì wí pé bẹ́nìkan bá pa ọ̀rọ̀ mi mọ́, kì yóò tọ́ ikú wò láéláé. Ìwọ àpọ̀jù Ábúráhámù bàbá wọ lọ, ẹni tí ó kú, àwọn wòlíì sì kú, ta ni wọ́n fi ara rẹ̀ pè? Ìsọ̀rọ̀ ń gbèsì. Jésù dáhùn wípé, bí mo bá yan ara mi lógo, ògo mi kò jẹ́ nǹkan. Bàbá mi ni ẹni tí yìn mí lógo, ẹni tí ẹ̀yin wípé Ọlọ́run yín ni. Ẹ kò sì mọ̀ ọ́n, ṣùgbọ́n èmi mọ̀ ọ́n. Bí mo bá wípé èmi kò mọ̀ ọ́n, èmi yóò sì di èké gẹ́gẹ́ bí ẹ̀yin. Ṣùgbọ́n èmi mọ̀ ọ́n, mo sì pa ọ̀rọ̀ rẹ̀ mọ́. Ábúráhámù bàbá yín yọ̀ láti rí ọjọ́ mi, ó sì rí, ó sì yọ̀. Ẹ wá wo ẹsẹ̀ 58. Jésù wí fún wọn pé, ẹ jẹ́ ẹ má tí ì fò ẹsẹ̀ 57. Torí náà àwọn Júù wí fún pé, ọdún rẹ kò ì tó 50, ìwọ sì ti rí Ábúráhámù. Jésù wí fún pé, lóòótọ́ lóòótọ́ mo wí fún yín, kí Ábúráhámù tó wà, èmi ti wà.
nítorí náà wọ́n bá gbé òkúta láti sọ ọ́ lù ú, ṣùgbọ́n Jésù fara rẹ̀ pamọ́ ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ rí ńbẹ̀ ni wípé èmi ni yìí náà, Jésù Kristi tí sí èmi ni yìí náà, òun ló farahàn fún Abraham. Jésù Kristi òun ni èmi ni, àkòrí tí mò ń bá yín sọ̀rọ̀ lórí nìyẹn. Jésù Kristi ní èmi ni, ẹni tí ń jẹ́ èmi ni, tí ń jẹ́ èmi ni, tí a kà nínú rẹ̀ ní májẹ̀mú láéláé. Jésù Kristi ni. Ẹ jẹ́ ká wò báyìí, kí ni ìtumọ̀ èmi ni? Kí ni orúkọ yìí? Kí ló ń tọ́ka sí? Tá a bá sọ nípa ìtumọ̀, ntí ó túmọ̀ sí ni pé nígbà tí Olúwa sọ pé èmi ni ló ń jẹ́ èmi ni, n tó sọ ni pé èmi ni ẹni tí mo jẹ́, èmi ni ẹni tí mo jẹ́ sí ọ, èmi ni ẹni tí mo jẹ́ nínú ara mi. Yẹn pé ẹni tí mo jẹ́ nínú ara mi náà ni màá fira mi hàn pé mo jẹ́ fún ọ. Tá a bá wá sọ wípé Jésù Kristi ni èmi ni, n tó túmọ̀ sí ni pé èmi ni Jehovah, èmi ni ẹni náà tó ti wà, èmi ni ẹni náà tó ń bẹ, èmi ni ẹni náà tí ó sì máa bẹ, èmi ni ẹni ayérayé, ìtumọ̀ ẹni yẹn. Èmi ni ẹni ayérayé, èmi ni ẹni ayérayé. Bàtí Olúwa ń fi ara rẹ̀ hàn Mósè tí ń sọ pé èmi ni ẹni tí mo jẹ́ nínú ara mi, òun náà ni màá jẹ́ sí ọ. Ìtumọ̀ ni pé fọkànbalẹ̀. Bí Olúwa sì ti ń fi ara hàn Mósè tó bá sọ, tí Mósè náà nílò láti fọkànbalẹ̀ inú rẹ̀, ni Olúwa ń bá èmi àti ẹ náà sọ lónìí wípé èmi ni, tó o bá wá gbà mí gbọ́ lémi ni pé èmi lẹni tí mo jẹ́ nínú ara mi. Ẹni tí mo jẹ́ nínú ara mi yẹn náà ni màá jẹ́ nínú ẹ. Ẹni tí mo jẹ́ nínú ara mi yẹn náà ni màá jẹ́ sí ọ. Ẹni tí mo jẹ́ nínú ara mi yẹn náà ni màá máa jẹ́ pẹ̀lú rẹ nígbà gbogbo. Ìtumọ̀ ni pé fi mí ṣègbẹ́kẹ̀lé, ìfọkànbalẹ̀ wà fún ọ. Èmi ni, èmi ló ń gbogbo nú ohun gbogbo. Èmi ni Ọlọ́run tó ti wà. Èmi ni Ọlọ́run tó ń bẹ. Èmi ni Ọlọ́run tí ó sì máa bẹ. Ayérayé ni mí. Gbàgbọ́ kó fọkànbalẹ̀. Tó o bá ti fọkànbalẹ̀, torí tí à ń pè ní pé bẹ́ẹ̀ bá gbà mí gbọ́, tẹ́ ẹ bá fi gbẹ́kẹ̀lé yín sínú mi, tẹ́ ẹ bá ti gbà pé èmi ni mo sì tó tán nínú ohun gbogbo, ó lè máa kú sínú ẹ̀ṣẹ̀ yín. Mo bẹ̀ ọ́ pé gbàgbọ́ pé Kristi Jésù òun ni èmi ni. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba ìyè àti agbára, ògo ni forúkọ rẹ̀. Fi ìbùkún sí ọ̀rọ̀ yìí nínú àyà àwọn àyànfẹ́. Jẹ́ kí ọ̀rọ̀ yìí ó ṣiṣẹ́ tó fẹ́ kó ṣe. Jẹ́ kí òye yìí kí ó kalẹ̀ sínú ọkàn ẹnì kọ̀ọ̀kan. Ọba ayérayé, jẹ́ kí òtítọ́ yìí kó rí ibi jókòó sí nínú àyà kọ̀ọ̀kan. Jẹ́ kí ọkàn àwọn àyànfẹ́ kó sì balẹ̀ nípa gbígbẹ́kẹ̀lé ìfihàn tó jẹ́, kí wọ́n sì lè bọ́ pátápátá nínú gbogbo làlúrí ayé àti làlúrí ẹ̀ṣẹ̀, kí wọ́n sì ní ìfọkànbalẹ̀ pé lẹ́yìn ikú àwọn ọba ọjọba. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.